Ẹ̀yin ọmọ Yorùbá, mo ní kí tó rán yín létí ni o. Ẹ gbé ìṣẹ̀ṣe lárugẹ. Tẹ́dédé tẹ́ni tàkísà níta ìtàn. Wọ́n ti prógráàmù mẹ́ńtálítì ẹrú sí yín lọ́pọlọ. Gbogbo prógráàmù orí ibú tó gbé sí yín lọ́pọlọ ni wípé tára yóò bá ti yá kán fly yín lọ sí India, kán fly yín lọ sí lóyìnbó, kán fly yín lọ sí Amẹ́ríkà. Mẹ́ńtálítì ẹrú ni. Ṣé wọn kì í kún bẹ̀? Ṣé àwọn tọ̀hún ò kì í ṣàìsàn? Ilé tó pọ̀jù nínú àìsàn tó ń ṣe yín, nǹkan tí ìbílẹ̀ lè yanjú ni, nǹkan tí àwọn eléwé tó lè yanjú ni, nǹkan tí àwọn babaláwo lè yanjú ni. Ṣùgbọ́n wọ́n ti gbé mẹ́ńtálítì orí ibú sí yín lórí wípé tí kòkó bá ti lè ṣe yín báyìí, ẹ fly wọn out. Mẹ́ńtálítì ẹrú ni. Ẹ gbé ìṣẹ̀ṣe lárugẹ. Ẹ gbé ewé àtegbò yín lárugẹ. Ẹ̀yin tí ẹ gbé ẹ̀sìn lórí, tára yín ò wá yá tẹ̀sẹ̀ fẹ́ wá padà sínú ìṣẹ̀ṣe àbí tẹ̀sẹ̀ wá lo oògùn ó máa gbòdì lára yín. Torí wọ́n ní abiyamọ ò kì í gbẹ́kún ọmọ ẹ̀ kó má tàti wèrè. Ẹ ò lè pe bàbá oníbàbá kó dá yín lóhùn, bàbá yín lẹ máa pè. Ẹ má jókòó tẹ́tẹ́lẹ̀. Ẹ dira yín. Ẹ yẹ ara yín wò. Ẹ bèrè lọ́wọ́ àwọn aláwo níbo lọ̀rọ̀ yín dé, ètùtù wo lẹ máa gbé, ẹbọ wo lẹ máa gbé. Fún àǹfààní ìwọ tí ò tí ní babaláwo lọ́wọ́, pé àwọn aláwo ìjọmọlúwàbí kan dáfá fún ẹ. 091 nọ́mbà àwọn aláwo ìjọmọlúwàbí rèé. Bá wọn sọ̀rọ̀ ní WhatsApp, send voice note sí wọn, kán dá ifá fún ẹ, kó bá ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ nínú ayé ẹ. Kì í ṣe gbogbo nǹkan ní hospital. 091 18739878. 091 18739878. You need to stand in both two things, both physical and spiritual. Ìwọ tó gbé ẹ̀sìn orí ibú kan sórí, tára ẹ ò yá, kọ́kọ́ pe babaláwo ẹ pé kó yẹ ẹ̀kọ́ tó ṣe ẹ wò. Ṣé ojú lásán ni? Ṣé ọ̀rọ̀ tí abẹ́rẹ́ máa gbọ́ ni? Ṣé ọ̀rọ̀ tí ewé máa gbọ́ ni? Ìwà ẹrú, mẹ́ńtálítì ẹrú, ẹ̀kúkú lọ́pọlọ yín. Ẹ rí póòpù tó ń gbé orí ọmọ ènìyàn dání, bóyá orí ọmọ ènìyàn bóyá orí ìnàkí nínú ṣọ́ọ̀ṣì, gbogbo yín lẹ rí. Ìṣẹ̀ṣe tí gbogbo yín kọ̀yìn sí yìí ló máa padà fìyà jẹ yín gbẹ̀yìn. Ẹ má fi nǹkan yín ṣeré. Ẹ rí òkúta tẹ́lọ ńlá ní Mẹ́kà. Gbogbo àwọn ìlú ló ní ìṣẹ̀ṣe titi wọn, ló ní òrìṣà ìlú titi wọn. Ẹ gbé òrìṣà ìlú yín lárugẹ. Ọba tó dá ayé àti ọ̀run kò sí fẹ́ anybody, kò sí ní Mẹ́kà, kò sí ní ilẹ̀ Yorùbá, kò sí ní Indian, ó wà ní everywhere ní gbogbo àgbáyé. Gbogbo ibi lọ́lọ́run wà, kò sí ibi tọ́lọ́run ò sí. Ẹ jẹ́ kí nǹkan tí yín máa jọ yín lójú, ẹ̀yin ọmọ àlè wọ̀nyí. Tó bá ti ṣẹlẹ̀ tẹ́ máa sáré jìbàjìbà orí ibú kiri, Ṣànpọ́nná ti pa yín. Mo ti bá yín sọ̀rọ̀ láti 2021, ẹni wọ́n gbági mọ́ yín létí. Mi ò ní kẹ́ má lọ sí ṣọ́ọ̀ṣì, mi ò ní kẹ́ má lọ sí mọ́ọ̀sì. Ẹ gbé ìṣẹ̀ṣe lárugẹ. Ẹ máa yẹ ara yín wò lóòrèkóòrè, ẹ máa dá ifá. Àwọn ẹ̀dá míì wà, wọn ò gba oògùn, wọn kì í lo oògùn ètùtù ni. Ẹbọ ni irú ọba Solomoni ṣe, mi ò kì í máa lo oògùn. Ẹbọ lèmi máa ń gbé all the time àti ètùtù. Ẹbọ ẹ̀yọ́nú. Ẹbọ jẹ́ ráyè ṣe tèmi. Ẹbọ oríṣiríṣi. I don't like to use oògùn, but mo máa ń ṣe ètùtù. So ẹ pé àwọn àwùjọ ọmọlúwàbí lẹ́ẹ̀kan sí 091 18739878. Kẹ́ni kan bá yín wo nǹkan tó ṣẹlẹ̀ nígbèsí ayé yín. Ẹbọ wo lẹ máa gbé, ètùtù wo lẹ máa gbé. Kì í dẹ̀ sí tẹ́ bá ti gbé lóṣù kan kẹ́ máa ránjú. Every month ni kẹ́ máa fi gbé ẹbọ, kẹ́ máa fi ṣe ètùtù. Níwọ̀n ìgbà tó bá ti mí láyé, ogun ò ní dáwọ́ dúró. Every month ni kẹ́ máa gbé ẹbọ, ni kẹ́ máa gbé ètùtù. Kì í ṣe pé bí àwọn ti gbé lé ní kó sọ pé ó ti tán. No, everyday ló fi ń gbàdúrà. Everyday ló fi ń lọ sí, every month ló fi ń lọ sí check-up lọ́spítù. Ìṣẹ̀ṣe náà ní ìdí check-up. Tó bá dáfá lọ́sùn yìí, tó bá dóṣù tó bọ̀ tó dáfá, tí ò bá ti kú, ogun ò tán. Ẹ má fi ìkan títí yín ṣeré. Ẹ jẹ́ kí ìkan yín jọ yín lójú. Ẹ jẹ́ kí ìṣẹ̀ṣe jọ yín lójú dáadáa. Ẹ má fi bá anybody ṣeré. Ẹ má fi bá àfáà olórí ibú kan ṣeré. Ẹ má fi bá pásítọ̀ wèrè kan ṣeré.
ẹ gbé ìṣẹ̀ṣe yín lórí, ẹ gbé kìrìsìtẹ́nì àti mùsùlùmí léjìká. kì í ṣe ọ̀nà yín, àtọ̀húnrìn wá ni, kì í ṣe tiwa, kì í ṣe tọ́lọ́hun. Àwọn kan ló create kíní yẹn. Ẹ má jẹ́ kí wọ́n fomi ọbẹ̀ kó yín lọ, ẹ má jẹ́ kí wọ́n fi ọbẹ̀ kó, ẹ má jẹ́ kí wọ́n fomi ọbẹ̀ kó yín lọ. Ẹ jẹ́ kó rí yín pé ó yẹ kẹ́ ti gbọ́n, this is 2026. Ẹ jẹ́ kí iye yín sí, iye yín ti kú. Ok, ẹ gbé ìṣẹ̀ṣe lárugẹ. So a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ìjọba Nàìjíríà fún ìṣẹ̀ṣe day tẹ́fẹsẹ̀ múlẹ̀ ní Nàìjíríà. Ọlọ́kàrán gbogbo alọ́wọ́ ànírí dààmú, ànírí pọ̀njú o. So gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ ṣera yín lóṣùṣù ọwọ̀. Ìwà wèrè pọ̀ lọ́wọ́ yín, ìwà wèrè pọ̀ lọ́wọ́ ẹ̀yin oníṣẹ̀ṣe gan o. Ẹ ò nífẹ̀ẹ́ ara yín rárá, olúkàkú kan ṣe tiẹ̀. Ìfẹ́ òun làpẹjá òfin. Ẹ jẹ́ ká kọ́wọ́ ti nǹkan tí a ní, kì í ṣe nǹkan díẹ̀. Òun ni ìṣẹ̀ṣe ń ṣe o. Tí bá gbọ́ táwọn èèyàn bá ń ròyìn àwọn ìjọmọlúwàbí fún mi báyìí, nǹkan báyìí ni wọ́n ṣe fún wọn, nǹkan báyìí ni wọ́n ṣe fún wọn, mo á wò pé so agbára wà nínú ìṣẹ̀ṣe báyìí. Ìṣẹ̀ṣe ló sọ mí di bí wọ́n ṣe wà yìí. Ẹ rí gbogbo ilé mi white ni. Bàbá kan ló sọ fún mi pé white ló gbọ́dọ̀ máa lò. Kábúkábú ni mo ń lò tẹ́lẹ̀, but today I'm okay by myself. Ìṣẹ̀ṣe ṣe pàtàkì. Ẹ padà sílé bàbá yín. Kì í ṣe dandan kẹ́ lo ìjọmọlúwàbí. Ìwọ náà wo lè wá babaláwo míì lọ síbi tó bá fẹ́, tó bá like, but rí i pé ó jẹ́ olóòótọ́. But babaláwo tí mo lè fọwọ́ sọ̀yà ẹ̀ fún yín ni babaláwo àwọn ìjọmọlúwàbí yẹn. Ìwọ náà wo lè wá babaláwo tiẹ̀ lọ, but máa yẹra ẹ wò lóòrèkóòrè kó má bàa gbàgbé. Nọ́mbà àwọn àwo ìjọmọlúwàbí yẹn lẹ́ẹ̀kan sí 09118739878. má lẹ kúkú ìyàdànù. Ẹ má fọwọ́ ara yín síra yín mọ́. Ẹ gbé àṣà àtìṣe yín lárugẹ. Ìṣẹ̀ṣe òun làgbà. Tí Yorùbá dẹ̀ l'original, mi mọ tìlú èmi. Integrity. Ọmọ àlè nìkan ló máa fọwọ́ sí júwe lé bàbá Olúpẹpẹ Àjà, ọba àgbáyé lọ.